Bó tilẹ̀ ṣe wípé ọ̀rọ̀ òtítọ́ ṣọ̀wọ́n ní àkókò tí a wà yìí, ṣùgbọ́n Ọlọ́run ti pèsè ọ̀rọ̀ òtítọ́ kalẹ̀, ó sì ti mú un súnmọ́ láti ẹnu ikọ̀ àti ìríjú Ọlọ́run alààyè Evangelist Babátúndé Samuel. Tẹ́tí gbọ́ kó sì di alábùkún fún ní orúkọ Jésù Kristi. Ìwé Jeremiah orí 23 ẹsẹ̀ 22. Ìbá ṣe pé wọ́n dúró ní ìmọ̀ràn mi, wọn ìbá jẹ́ kí ènìyàn mi kí ó gbọ́ ọ̀rọ̀ mi. Nígbà náà ni wọn ìbá yí padà kúrò nínú ọ̀nà búburú wọn àti kúrò nínú búburú iṣẹ́ wọn. Amen. Láàárọ̀ ẹ̀ mo ń sọ̀rọ̀ lórí ibi tó wà nínú àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ. Ibi tó wà nínú àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ. Ṣé rí àkòrí ìwàásù tòní ó dá lórí ẹ̀dùn ọkàn Ọlọ́run. Ohun tó ń dùn Ọlọ́run ni Ọlọ́run ò rí mú mọ́ra mọ́, Ọlọ́run ò rí pamọ́ra mọ́. Ọlọ́run láti sọ ẹ̀dùn ọkàn ẹ̀ jáde pé ìbádẹ̀ wá ṣe yí pé àwọn wòlíì, àwọn àpọ́stélì, àwọn ajínrere, àwọn evangelisti, àwọn bíṣọ̀bù káàkiri, àwọn rẹ́fẹ́rẹ́nì lọ́tún rẹ́fẹ́rẹ́nì lósì, ìbáṣepọ̀ fi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run ní ìbáṣepọ̀ fi àyè gba ọ̀rọ̀ tòun. So ó túmọ̀ sí pé ọ̀rọ̀ Ọlọ́run wà, ọ̀rọ̀ èèyàn sì wà, ọ̀rọ̀ Ọlọ́run wà, ọ̀rọ̀ àwọn oníwàásù sì wà. Amen. Ṣùgbọ́n tó bá yẹ pé wọ́n fi àyè gba ọ̀rọ̀ tòun tí ì ṣe tí wọ́n náà ń sọ, wọn ìbá yí àwọn ènìyàn lọ́kàn padà. Sẹ́rí kì í ṣe bí kékeré ló wà nínú àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó pọ̀ ránran káàkiri ìjọ lónìí. Ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ ìjọ ti tẹ òtítọ́ lójúmọ́lẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn pásítọ̀ ti gbé òótọ́ pamọ́ fún àwọn ọmọ ìjọ. Àwọn ọmọ ìjọ ní kọ̀ǹtúrò wọn. Ní tí àwọn ọmọ ìjọ fẹ́ káwọn pásítọ̀ sọ náà ni ẹ ń sọ. A rí i pé ara àmì ìkẹyìn ayé náà ni tí Bíbélì sọ pé yóò jàjọ. Tímótì kejì orí 3, Bíbélì wípé èyí ni kí o mọ̀ pé ìgbà ìkẹyìn ìgbà ewu yóò dé. Ẹsẹ̀ kìíní nìyẹn. Tá a bá wá lọ ara ìgbà ewu tí ó ṣẹlẹ̀, àwa rí ní orí 4, Tímótì kejì orí 4 ẹsẹ̀ 3. Ó ní ìgbà yóò sì dé, ara ìgbà ìkẹyìn ìgbà ewu tí Bíbélì sọ nìyẹn, pé ìgbà yóò sì dé tí àwọn ènìyàn àti pásítọ̀ àtàwọn ọmọ ìjọ tí à ń nífẹ̀ẹ́ òótọ́ gbọ́n mọ́ rárá. Ó ní ṣùgbọ́n wọ́n wá olùkọ́ tí ó mọ sọ ohun tí etí wọn fẹ́ gbọ́, wọ́n yí etí wọn kò ní ètítọ́ sí ìtàn asán. Àti pásítọ̀ àtàwọn ọmọ ìjọ nìyẹn jọ fọwọ́sowọ́pọ̀ láti lé Ọlọ́run jáde kó nínú ìjọ rẹ̀. Kíní yìí ó ń bà Ọlọ́run nínú jẹ́. Ẹ wo bí ìjọ ṣe rí lónìí, ìjọ pọ̀ ṣùgbọ́n bí ìjọ ṣe pọ̀ tó náà ni ìwà ipá, ìwà burúkú, ìwà ibi bẹ́ẹ̀ ló ṣe pọ̀ lọ́wọ́ àwọn ọmọ ìjọ. Tá bá wo ìwé Jeremiah kan náà orí 5 ẹsẹ̀ 31. Àwọn wòlíì sọ àsọtẹ́lẹ̀ èké àti àwọn àlùfáà ṣe àkóso lábẹ́ ọwọ́ wọn, àwọn ènìyàn mi sì fẹ́ kí ó rí bẹ́ẹ̀. Ṣọgbọ́n báyìí Ọlọ́run sọ pé àwọn wòlíì sọ asán, wọ́n sọ èrè èké, àwọn àlùfáà náà ń ṣàkóso bí wọ́n ti fẹ́, wọ́n ṣèjọba ṣùpàṣù, wọ́n fòótọ́ pamọ́, wọn ò sọ tẹ́tí wọ́n fẹ́ gbọ́. Ọlọ́run wá ní pé àwọn èèyàn gan fẹ́ kó rí bẹ́ẹ̀. Wàhálà ìjọ lónìí, ìdààmú ìjọ lónìí, ọwọ́ ara wọn náà fi ṣílẹ̀kùn ẹ̀ lẹ̀, torí pé Bíbélì sọnù ìwé Hóṣíà, ó ní torí pé àwọn ènìyàn mi ṣèké, olè sì wọlé, ọwọ́ olè sì ń kóni níta. Ta ló lè? Sátánì. Bíbélì sọnù ìwé Jòhánù orí 10 ẹsẹ̀ 10, ó ní olè kì í wá bí kò ṣe láti jí, láti pa àti láti parun. Á dẹ̀ rí pé iṣẹ́ yẹn ń farahàn nínú àìfi àyè gba òtítọ́ Ọlọ́run nínú ìjọ Ọlọ́run. Inú Ọlọ́run ò dùn fún ìkóríta tí ìjọ wà. Pápá jùlọ Ọlọ́run fi ìhónú ẹ̀dùn ọkàn rẹ̀ hàn sí àwọn olùṣọ́ àgùntàn. Bí ìṣàkóso ìjọ ó ṣe rí, ọwọ́ àwọn olùṣọ́ àgùntàn ló wà, kì í ṣe àwọn ọmọ ìjọ. Ọmọ ìjọ tí ò bá fẹ́ gbóòótọ́ yóò yà lọ ní. Tó bá ṣe pé gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run lórílẹ̀‐èdè yìí gbogbo wọn ní wàásù òótọ́ tó le, àwọn ọmọ ìjọ ò ní lọ́pṣàn yìí dàkọ́ repent àbí kọ́ ṣègbé ni. Ìdàkọ́ yí padà tàbí kọ́ kúkú pẹ̀yìn rà pátápátá kọ́ pọ̀ wá ṣọ́ọ̀ṣì mọ́. Èyí tó wá ti pé
ìjọ tí wàá gbolè ó gbọ̀lẹ̀, ìjọba sẹ́wó, ìjọba òmùtí, ìjọba oníyàwó méjì, ìjọba àwọn tí ń ṣẹgbẹ́ awo, ìjọba oríṣiríṣi àwọn èèyàn rédèrèdè ránran, ìjọba àwọn ọmọ táùtù láàyè. Irú ìyẹn ò ní sí. Ní ráwọn tán láwọn wọ kérésì jésì lọ ṣọ́ọ̀ṣì níbo lẹ ti fẹ́ rí. Ní ráwọn tán láwọn gẹ pọ́ǹkì sórí lọ ṣọ́ọ̀ṣì. Ní ráwọn tán láwọn gbé obama sórí lọ ṣọ́ọ̀ṣì. Ní rí àwọn tí láwọn gbé ṣẹ́ẹ̀nì sọ́rùn bíi búdọ̀gì lọ ṣọ́ọ̀ṣì. Ní rí àwọn sísà tí wọ́n so chain mẹ́sẹ̀ bíi jésébẹ́lì lọ ṣọ́ọ̀ṣì. Ní rí àwọn sísà tí wọ́n lu mú káláwọn lọ ṣọ́ọ̀ṣì. Ní rí àwọn sísà tí wọ́n lu gbogbo etí fòyòfòyò kátàpá àwọn lọ ṣọ́ọ̀ṣì. Irú wọn ní rí wọn. Ní rí àwọn tí ó dá irun wọn káláwọn lọ ṣọ́ọ̀ṣì, àwọn tí ó tìǹtì wọn sí red green blue káláwọn lọ ṣọ́ọ̀ṣì ní rí wọn. Bó torí pé àwọn ọ̀pọ̀ olùṣọ́ àgùntàn wọn ò fi ààyè gba ọ̀rọ̀ Ọlọ́run. Ní ọ̀sẹ̀ tó kọjá mo bá a sọ̀rọ̀ lórí bíba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́, pé àwọn ìránṣẹ́ Ọlọ́run kọ̀rọ̀pì ọ̀rọ̀ Ọlọ́run, wọ́n ń yí ọ̀rọ̀ Ọlọ́run po. Paul apostoli sọ fún ìjọ Kọ́ríńtì, ó ní àwa kò sí nínú ọ̀pọ̀ tó ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Ó túmọ̀ sí pé ọ̀pọ̀ nínú àwọn ìránṣẹ́ Ọlọ́run ni wọ́n ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́. Àwọn tó dẹ̀ ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ yìí wọ́n pọ̀ ju àwọn tí kò bàjẹ́ lọ. And that is the reason why tó rí pé impact wọn náà là á rí jù nínú ìjọ. Impact àwọn tó ń ba ọ̀rọ̀ Ọlọ́run jẹ́ yẹn là á rí jù tó rampart nínú ìjọ Ọlọ́run lónìí, nínú ara Kristi lónìí. Impact àwọn tó ń wàásù tí ò dáa là á rí jù. Ẹ̀yin má jẹ́ kéèyàn máa ságì ní ṣọ́ọ̀ṣì kó dẹ̀ pé rẹ̀ ń brọ́dà. Ṣé bí ìwàásù àwọn kan ló gbọ́ lójú kó nígboyà kó lè sọ pé ọmọ Ọlọ́run lòun náà. Aṣẹ́wó nísìnyí born again ni, born again is a common word, kò sẹ́ni tí ò lè lo èdè born again. Nítorí iṣẹ́ burúkú àwọn oníwàásù ègbé tí wọ́n kún ta. Àwọn dẹ̀ láyé ń wá, àwọn láyé fẹ́ rí. Ẹ rí i pé nígbà ayé Jésù, àwọn Farisí ló wà nípò burúkú yìí. Àwọn ní wàásù nǹkan burúkú, àwọn ní wàásù tí ò tọ́. Ìdí nìyẹn Jésù ṣe ṣèdájọ́ wọn nínú ìwé Mátíù 23, ó ní ègbé ni fún wọn. Torí wọ́n fún àwọn èèyàn ní ìrètí òfo àti asán. Wọ́n mú kẹ́gbẹ́kẹ̀lé èké. Jésù fi wọ́n rẹ́, ó fi wọ́n gégùn, ó ṣe ìdájọ́ wọn. Nítorí ìwà ibi tí wọ́n ń wù. Àwọn òwò ló pa Jésù. Àwọn tí àwọn Farisí ti fi ọ̀rọ̀ brainwash orí wọn, àwọn náà ló pa Jésù tí wọ́n ń pera wọn lónígbàgbọ́. Ẹlẹ́ṣẹ̀ kan ló kan Jésù mọ́gi. Àwọn tán láwọn gbàgbọ́ tí wọ́n sì mọ tí wọ́n gbà. Tó yẹ pé èké ni wọ́n gbàgbọ́, àwọn yẹn náà ló pa Kristi. Ìbànújẹ́ ọkàn l'Ọlọ́run fi sọ tó sọ níbí. Pé ìbá ṣe pé àwọn wòlíì, àwọn olùṣọ́ àgùntàn, àwọn àpọ́stélì, àwọn ajínrere, àwọn olùkọ́ni àkókò yìí, ìbá ṣe pé dúró nínú ọ̀rọ̀ ọ̀hún, ìbá ṣe pé fi ọ̀rọ̀ tó ń kọ́ ìjọ kó má ṣe ọ̀rọ̀ tara wọn àti ọgbọ́n orí ara wọn, wọn ìbá yí àwọn ènìyàn lọ́kàn padà, wọn ò bá yí ọ̀pọ̀lọpọ̀ ní ọkàn padà sí ọ̀dọ̀ wọn Ọlọ́run. Jésù ràn wá lọ́wọ́. Mo sọ fún wa last week, mo ní ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì míì lè gbé hellfire message lè gbọ́ lórí pípùtì tiwọn, lórí pẹpẹ ṣọ́ọ̀ṣì tiwọn. Kò sí ìwàásù ọ̀run àpáàdì, kò sí ìwàásù lórí ìpadàbọ̀ Jésù, kò sí ìwàásù lórí àtúnṣe. Ẹ̀yin oníyàwó méjì tẹkúnnù ìjọba bì, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ lé iṣẹ́ ọtí, ẹ̀yin tẹ́ ṣiṣẹ́ lóòtẹ́ẹ̀lì, tẹkúnnù ṣọ́ọ̀ṣì, kò sí ọ̀rọ̀ àtúnṣe tẹ́ ẹ gbọ́ torí kẹ́ mọ́ bá sá lọ kí ọ̀fìn yín sàlémọ̀ wọlé àti táìtì yín. Gbogbo wọ́tọ̀ lu jìbìtì tọ́ lu 419 tọ́ gbowó lọ́wọ́ ilé tọ́sí wọn nínú ìjọ tọ́ ṣàtúnṣe tí àwọn olówó ń fi ọrẹ tán ṣépè fún ọ tòmijé tí àwọn pásítọ̀ rẹ̀ sì ń fi ọlọ́kàn balẹ̀ pé kò sí ibi tí ó bá ọ. Oró ń dá ọ. Ṣẹ́ẹ̀rí èèyàn ìkà mọ̀ pé ìkà ló ń ṣe, ṣùgbọ́n ó ń wẹ́ni tí ó sọ fún pé ìkà ló ń kí o lè sọ́ dìjà ni. Àwọn ọmọ ìjọ tán ṣe tí ò dá igan, àwọn náà mọ̀ pé iṣẹ́ bí làwọn ṣe, ṣùgbọ́n wọ́n pásítọ̀ tí ó sọ fún wọn pé ọ̀run súre fáwọn nínú ibi. Ìjọ àríyá la ní lónìí, ìjọjọ kẹ́míkẹ́mí tó kẹ́míkẹ́, gbogbo ọ̀pọ̀lọpọ̀ ìjọ lónìí wọ́n jọjọjọjọjọjọ bí ẹni tí nǹkan ṣe. Ìjọ ni lọ́tún, ìjọ ni lósì, ìjọ wẹ̀jẹ̀wẹ̀mú, ìjọ àjọ̀dún lọ́tún, àjọ̀dún lósì, àjọ̀dún káàkiri. Láìsí ọ̀rọ̀ ló gbàdá tó lágbára tí ó lè mú káwọn èyí. Wọ́n fẹ́ ká wo àwọn ibi tó rọ̀ mọ́ àìfi àyè gba ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ. Kẹ́rí ibi tó wà nínú àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ó pọ̀ nínú ìjọ. Ibi tó wà nínú àìfi àyè gba òtítọ́ ẹni pé mo fi òtítọ́ sí. Torí àwọn prosperity preachers náà wọ́n ń sọ fún yín pé ọ̀rọ̀ Ọlọ́run làwọn ń sọ. Ọ̀nà ọ̀rọ̀ Bíbélì náà ti mú àwọn oníwàásù ọ̀rọ̀ ẹsẹ̀ Bíbélì náà ní ẹ̀mú náà fi gbá ìwàásù wọn nídìí. But òtítọ́ yìí tó jẹ́ òtítọ́ òkodoro wọn ò ní mú jáde, wọn àtẹ̀ lójúmọ́lẹ̀.
so ibi tó wà nínú àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ máa fún wa ní 7 péré wọ́n sì fi ká lọ wo ọ̀nà àbáyọ sí i. Ìkíní, sísọ ìjọ di aláìlágbára. Ṣé rí ìjọkíjọ tí olùṣọ́ àgùntàn wọn kò bá ti fi ààyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ń fi òótọ́ ọ̀rọ̀ pamọ́ sábẹ́ pẹpẹ, irú ìjọ bẹ́ẹ̀ yóò di aláìlágbára níwájú ìjọba èṣù. Bíbélì wípé àwọn Éfrémù di ìhámọ́ra ogun ṣùgbọ́n wọ́n sá níwájú àwọn ọ̀tá wọn. Kí ló dé tó fi sá? Torí pé wọn ò pa òfin Olúwa wọn mọ́ ni, torí pé wọn ò ní nínú ọ̀rọ̀ òtítọ́ Ọlọ́run, wọ́n sì di aláìlágbára, ọ̀tá ṣẹ́gun wọn. Psalm 74 verse 9 and 10. Àwa kò rí àmì wa mọ́, kò sí wòlíì kan mọ́, bẹ́ẹ̀ ni kò sí ẹnìkan nínú wa tí ó mọ bí ó ti pẹ́ tó. Ọlọ́run, ọ̀tá yóò ti kẹ́gàn pẹ́ tó kí ọ̀tá kí ó máa sọ̀rọ̀ òdì sí orúkọ rẹ̀ láé. Ìtí àìfi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run máa fà nìyẹn. Agbára ó sọnù nínú ìjọ Ọlọ́run. Ṣé rí ọ̀rọ̀ Ọlọ́run ní agbára ìjọ? Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó rinlẹ̀ bí òòrùn, òun ní agbára ìjọ tí ó bá dúró tí ẹnu ọ̀nà ipò òkú kì yóò borí rẹ̀. Amen. Kì í ṣe àwọn ìwàásù ọ̀rọ̀, ìwàásù ìbùkún tí àwọn oníwàásù ìgbàlódé tí gbogbo wọn rọ́ sí tí wọ́n fi ń kọ́ yín, táwọn èèyàn sáré létí ń sáré lọ́tún. I must make it by force. Àwọn tipátipátì kúùkù ni màá sórí rẹ̀. Mo sọ fún wa ní last week, mo ní ẹ̀mí Olúwa fi sí mi lọ́kàn pé àwọn ìránṣẹ́ kan wà lóde òní tẹkùnú ayé báyìí, àwọn ìránṣẹ́ tipátì kúùkù. Èmi ló fi yé mi pé àwọn wọ̀nyí ni I will make it by fire by force. So anything tí ó bá mú kán rówó náà ni wọ́n preach, anything tí ó bá mú kán rérò náà ni wọ́n preach. Ọ̀tá yóò ti kẹ́gàn pẹ́ tó, kí ló dé tọ́ta fi kẹ́gàn? Torí pé agbára kò sí mọ́. Ìṣẹ́gun ti sọnù. Iṣẹ́ àwọn apọ́sítélì orí 12, Bíbélì wípé lẹ́yìn ikú Hẹ́rọ́dù, ó ní ọ̀rọ̀ Ọlọ́run sì ń gbilẹ̀ sí. Kí nìdí? Ó ní pé àwọn apọ́sítélì fira wọn fún iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Iṣẹ́ àwọn apọ́sítélì orí 6, ó ní àwa kò lè máa ṣe ìránṣẹ́ tábìlì. Ó ní ṣùgbọ́n àwọn ò fira wa fún iṣẹ́ ìránṣẹ́ ọ̀rọ̀ náà. Ọ̀rọ̀ wo? Òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó yè koro tó yẹ kí ìjọ ò gbọ́. Ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìjọ tó kún ayé lónìí, ìjọ tí òkùnkùn ti ṣẹ́gun ẹ̀ ní, that's the truth. Kò sí pàtì ìjọ mọ́ nínú ayé, kò sí pàtì ìjọ mọ́ lórílẹ̀‐èdè. Láyé àwọn bàbá rere tí à ń jẹjẹkújẹ, tí à ń jẹ dòdò sọ òdodo nù. Táwọn bá sọ pé báyìí ni ó ṣẹlẹ̀, bẹ́ẹ̀ náà ni a ó rí. Ṣùgbọ́n lónìí ńkọ́? Agbára ò sí mọ́. Ẹ wá wò báyìí nísìnyí, àwọn ọmọ Ọlọ́run wá ń gbégbé ayé ẹrú wá ń jọba lórí àwọn ọmọ Ọlọ́run. Ẹ lọ wò everywhere nísìnyí, lórílẹ̀‐èdè táwọn nísìnyí ẹrú ló ń jọba jù. Kò sáwọn top position lórílẹ̀‐èdè nísìnyí, àwọn ẹrú ló wà ńbẹ̀. Àwọn ọmọ wa ń kọ́ ọmọ rìn lẹ̀, ẹrú ń gẹ̀sìn. Ìdí nìyẹn, torí pé ọ̀rọ̀ Ọlọ́run ti sọnù. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ò fòótọ́ bọ́ ìjọ mọ́, and that's the reason why tó yẹ pé orí àwọn ọmọ Ọlọ́run wá di ìrù. Tó bàbá fẹ́ dókè bí ọmọ Ọlọ́run nísìnyí, àfikún ọmọra kọ́ lè gbàdúrà gidi, káàánú sì fọhùn lórí rẹ̀. Ohun gbogbo lórílẹ̀‐èdè nísìnyí fáwọn ọmọ Ọlọ́run wá di àfagbára ṣe. Torí pé kí ni àwọn ìránṣẹ́ Ọlọ́run fẹ́ kí ni o, wọ́n ti tẹ ọ̀rọ̀ Ọlọ́run lù nínú ìjọ. Bíbélì wípé nítorí pé Ísírẹ́lì gbé ohun rere sọnù, ọ̀tá yóò lépa ẹ̀. Nítorí pé ìjọ Ọlọ́run wọ́n ti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nù. Ó di dandan èso lépa wọn. Ogun ọ̀run àpáàdì yóò lépa wọn. Wọ́n ní lè dún wájú ọ̀tá wọn mọ́. Tẹ́ bá ní ìdíjú ẹnu nínú ìjọ nígbà náà, wọn bí ọ̀dà kọ́ ọ̀la, wọ́n fẹ́ da fọ́jú lọ lẹ́nìyẹn. Àmì àwọn ìṣẹ̀lẹ̀ agbára tó ti ṣẹlẹ̀ nínú ìjọ. Ṣùgbọ́n nísìnyí kọ́, kí là ń rí? Onírúurú ní oúnjẹ alẹ́ Olúwa gan. Oúnjẹ alẹ́ Olúwa gan ti tajà tẹran. Pásítọ̀ kan ló wà níbì kan ń sọ̀rọ̀ títí tó ń fi parí prógámù yìí, àwọn nípò ní múná lọ. Bó ti ń sọ lọ́wọ́ náà nínú lọ. Bó ti ń sọ lọ́wọ́ nínú lọ. Àwọn asọ̀rọ̀ ṣe ò sí mọ́. Àwọn tó lè bá ọ̀run sọ̀rọ̀, àwọn tó lè dá ọjọ́ dúró, wọ́n ti lọ tán. Àwọn tí sí òpá májẹ̀mú mọ́, wọn ò pa ọ̀rọ̀ Ọlọ́run mọ́, wọ́n tẹ ọ̀rọ̀ Ọlọ́run lójúmọ́lẹ̀, ó di dandan. Àwọn náà dẹni yẹpẹrẹ wájú èṣù. Ibi kejì, sísọ ìjọ sínú ìdè ẹ̀ṣẹ̀, sísọ ìjọ sínú ìdè ẹ̀ṣẹ̀. Tẹ̀rí ìjọ tí ò bá ti fi
àyè gbọ́ òótọ́. Ìránṣẹ́ Ọlọ́run tí ò bá ti fi òótọ́ bọ́ ìjọ Kristi, ẹ gbọ́ mi, kò sí olùdásílẹ̀ ìjọ kan lẹ́nu ìwé tó yẹ pé ìjọ tẹ kójọ lórúkọ Olúwa ni o, ẹ̀yin kọ́ lẹ́ni pásítọ̀. Kò sí fọ́ndà kan lẹ́nu ìwé GO everybody general overseer, kò sí fọ́ndà kankan. Jésù ní fọ́ndà nǹkan ara ẹ̀. Paul sọ fáwọn ìjọ Éfésù nínú iṣẹ́ àpọ́sítélì orí 20, ó ní ẹ kíyèsí ìjọ Ọlọ́run alààyè tó fi ẹ̀jẹ̀ rẹ̀ rà, tó fi yín sí àkóso lórí, ẹ kíyèsí kí ẹ sì ṣàkóso rẹ̀ bó ṣe kẹ́ ṣàkóso ẹ̀. So nobody owns church. Church belong to God. Jésù ló ní ìjọ, kò sí anybody. Torí náà ìjọ tó bá jẹ́ ti Jésù lóòótọ́, tẹ́ ẹ bá fi ọ̀rọ̀ Jésù bọ́ wọn, irú ìjọ yóò máa sìnrú lábẹ́ ìdí ẹ̀ṣẹ̀. Bẹ́ẹ̀ tí ń ra àwọn aláṣẹ́wó, lẹ́mọ̀ ra àwọn àmúgbó, lẹ́mọ̀ ra àwọn ọ̀mùtí. Àwọn èèyàn wà lábẹ́ onírúurú ìdí ẹ̀ṣẹ̀. Ayé wọn ò ní bọ́ lọ́wọ́ ìdí ẹ̀ṣẹ̀ torí pé ó lẹ́yìn ó mọ òtítọ́. Ta ni òtítọ́? Kristi ni àti ọ̀rọ̀ rẹ̀. Ó lẹ́yìn ó mọ òtítọ́, òtítọ́ yóò sì sọ yín di òmìnira. Nígbà tí ẹ bá mọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, lẹ ó di òmìnira kó lọ́wọ́ ẹ̀ṣẹ̀ yín. Ṣùgbọ́n tí ẹ bá ti fi àyè gba òtítọ́, dandan ni abẹ́ ìdí ẹ̀ṣẹ̀ lẹ wà. Gbogbo ìjọkíjọ, pásítọ̀ kí pásítọ̀, tí ò bá ti fi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tó ranlẹ̀ nínú ìjọ, gbogbo àwọn tó kójọ abẹ́ ìdí ẹ̀ṣẹ̀ ní gbogbo wọn jọ wà. Ní chọ́ọ̀tì ní ẹ̀mọ́ gbọ́bọ́ sí fúnra wọn lóyún pẹ́rẹ́pẹ́rẹ́, ẹ máa wọ́ndà pé kí ló ń ṣẹlẹ̀ ń bí. Òmíràn fífi ìjọ sínú òkùnkùn. Ṣé rí tí àwọn ìránṣẹ́ Ọlọ́run bá ti lè fi òótọ́ pamọ́ fáwọn ìjọ Ọlọ́run, wọ́n á sọ ìjọ Kristi sínú òkùnkùn. Torí pé Bíbélì wípé ọ̀rọ̀ rẹ ni fìtílà sí pa ọ̀nà mi. Ọ̀rọ̀ Ọlọ́run ló ń tan ìmọ́lẹ̀ sí pa ọ̀nà àwọn ọmọ tiẹ̀. Tábà tí wàá fi ọ̀rọ̀ yẹ pamọ́, dandan ni wọ́n á rìn ní òkùnkùn. Bíbélì sì wípé ẹni tó bá rìn ní òkùnkùn, ó ní kò mọ ibi tí ń rè, irú ẹni bí adé ṣubú á jì sí kòtò. Wọ́n ṣe rí i pé ìjọ lówó kò míì pé kò sínú òkùnkùn. Ṣé rí oríire tá a lè fojú rí kọ́ ló fi ìjọ hàn bóyá ìjọ wà ní òkùnkùn àbí ò sínú òkùnkùn. Pé ìjọ rí ṣe ò ní ò sínú òkùnkùn. Pé wọ́n ní private jet ní chọ́ọ̀chì kò ní ò sínú òkùnkùn. Ara ìfarahàn òkùnkùn nínú ìjọ ó ní ìgbìlẹ̀ ẹ̀ṣẹ̀. Ìjọ tó bá ti ṣe pé ẹlẹ́ṣẹ̀ ló gbàjọba ibẹ̀ pa, ní ẹ sì ń dà lọ girigiri, ìjọ òkùnkùn ní. Torí kò síbi tí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run bá wà tó kùnkùn lè sá sí. Ẹlẹ́ṣẹ̀ tí ò ṣetán àti yípadà ò lè jókòó sínú ìjọ òtítọ́. Alágbèrè, ọ̀mùtí, akóbìnrin jọ, alùjìbìtì, àrọ̀bà tó bá wà lábẹ́ ìjọ òtítọ́ tí ọ̀rọ̀ Ọlọ́run ti ranlẹ̀, yìí dà kó change àbí kó jáde ní irú wọn ò lè dúró pẹ́ tàbá ṣetán àti yípadà. Bọ̀jọ́ tó bá ti rí pé ẹlẹ́ṣẹ̀ free bí ẹsẹ̀ arọ, àwọn ọ̀mùtí, àwọn ẹlẹ́gbẹ́ oṣù, ẹlẹ́gbẹ́ àjẹ́ tí wọ́n free bí ẹsẹ̀ arọ, tán ṣe yùmùyùmù nínú ìjọ bẹ́ẹ̀, ìjọ òkùnkùn ní. Àìsàn òtọ́nù ìjọ Ọlọ́run máa ń sọ ìjọ sínú òkùnkùn bírímù ní. Torí pé ọ̀rọ̀ Ọlọ́run ló ń tanná sínú ìjọ, ọ̀rọ̀ Ọlọ́run ni ìmọ́lẹ̀ ìjọ. Bíbélì wípé nípasẹ̀ ìmọ́lẹ̀ yẹn la dá gbogbo. Ó ní ìmọ́lẹ̀ náà mọ́lẹ̀ tó bẹ́ẹ̀ dé òkùnkùn kò sí lè borí ẹ̀. John chapter 3 verse 20 jẹ́wọ́n tí ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa níbẹ̀. Nítorí olúkúlùkù ẹni tí ó bá ń hùwà búburú ní ń kórìíra ìmọ́lẹ̀, kì í sì wá sí ìmọ́lẹ̀ kí a má bàa bá iṣẹ́ rẹ̀ wí. Tí a mọ̀ sọ fún yín, olúkúlùkù ẹni tí tó ń hùwà búburú, tí iṣẹ́ ọwọ́ rẹ̀ burú, tí ń gbé nínú ẹ̀ṣẹ̀, kì í wá síbi tí òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run ti ranlẹ̀. Ṣé ẹ rí àwọn ẹlẹ́ṣẹ̀ mọ̀ ìjọ tán lè lọ? That is the truth. Àwọn olóṣèlú tí wọ́n ń jíwòlú tán mọ chọ́ọ̀chì tán lè lọ, tí wọ́n ti lè mọ yan fanda kí wọ́n mọ halẹ̀ irọ́. Àwọn ọmọ yahoo mọ chọ́ọ̀chì tán lè lọ. Àwọn aṣẹ́wó mọ chọ́ọ̀chì tán lè lọ. Ṣé ẹ rò pé ẹlẹ́ṣẹ̀ ògbọ́n ni? Ẹgbẹ́ yẹlẹyẹ ń wọ́tọ̀ náà. Ìjọ tó bá dúró fún òtítọ́ ayé mọ̀, èyí tó dẹ̀ dúró fún rọ́wọ́ mọ̀. Ìjọ tó mélòó lẹ́ni tí ń kún. Ohun mìíràn ìkẹrin, sísọ ọ̀pọ̀ nínú ìjọ di ọmọ ọ̀run ègbé. Ṣé ẹ rí ibi tí wọn bá ti fi àyè gba òótọ́ ọ̀rọ̀ Ọlọ́run, àwọn tí wọ́n kójọ ń bẹ̀ ò ní retí ọ̀run. Òótọ́ mo sọ fún yín, wọ́n á di ọmọ ọ̀run àpáàdì lẹ́rẹ̀ẹ́mejì ju bí wọ́n ṣe wà lọ. Pásítọ̀ tí ò bá ti fi àyè gba òótọ́ nínú ìjọ Ọlọ́run yóò sọ àwọn tó kójọ di ọmọ ọ̀run àpáàdì lẹ́ẹ̀mejì. Èyí làwọn Farisí ṣe ní Jésù ṣe gégùn fún wọn, bí Jésù ṣe fi wọ́n ré tó fi wọ́n fún ìdájọ́.
tá bá wo ìwé Matthew 23 ẹsẹ̀ 15. Ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin yí okùn àti ìlẹ̀ká láti sọ ènìyàn kan di aláwòṣe, nígbà tí ó bá sì di bẹ́ẹ̀ tán ẹ̀yin á sọ ọ́ di ọmọ ọ̀run àpáàdì nígbà méjì ju ara yín lọ. Ṣẹ́ra àwọn pásítọ̀ tí ń sọ dídùn létí yín, tí ń sọ̀rọ̀ ìdájọ́ Ọlọ́run létí yín, tí ń fi ìdájọ́ Ọlọ́run pamọ́, tí ń fi ọ̀rọ̀ lórí ọ̀run àpáàdì pamọ́, tí ń fi ọ̀rọ̀ lórí adágún iná pamọ́, tí ń fi ọ̀rọ̀ lórí àtúnṣe tí ń fi pamọ́ fún yín, tí ń fi ọ̀rọ̀ lórí ìwà mímọ́ pamọ́ fún yín, wọ́n á sọ yín di ọmọ ọ̀run àpáàdì ní ẹ̀ẹ̀mejì ju ara wọn lọ. Àwọn ọmọ òjọ á sọ wọ́n di ọmọ ọ̀run àpáàdì lẹ́ẹ̀mejì ju olùṣọ́ àgùntàn wọn lọ. Ẹ rí i pé fún àpẹẹrẹ tí àwọn pásítọ̀ bá wo jíǹsì wá orí pẹpẹ, kí lẹ́yìn mọ̀ ìdówó bó ń fò. Tí àwọn pásítọ̀ bá lè ranjú wá ṣọ́ọ̀ṣì, the next thing, inú ojú yín, ẹ̀yìn ojú yín lẹ́yìn ó lẹ̀ nǹkan mọ́, ẹ lẹ́rìn ojú, ẹ tún wá lẹ̀ nǹkan mọ́ nù ẹ̀yìn ojú, ẹ báwọn yẹn ń lẹ ojú mùsù mọ́jú báyìí, ojú olóńgbò, ojú oríṣiríṣi, wọn á lẹ̀ mọ́ ara ìsọdọmọ ọ̀run àpáàdì lẹ́ẹ̀mejì náà ni. Bí àwọn pásítọ̀ yín bá wọ mínísíkẹ̀tì wá ṣọ́ọ̀ṣì lọ́yìn following Sunday ìtẹ̀yìn wọ̀ bomb short lẹ́kọ̀ọ́ sì di wá ṣọ́ọ̀ṣì, so wọ́n á sọ yín di ọmọ iná ju ara wọn lọ. Òmíràn sísọ ìjọ sínú ìhòhò, tẹ́rí ìjọ tí ò bá ti fi àyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run tàbí olùṣọ́ àgùntàn tó tẹ òótọ́ mọ́lẹ̀, á sọrú ìjọ bẹ́ẹ̀ di ẹni ìhòhò níwájú Ọlọ́run. Tẹ́rí èèyàn lè rí ṣe lójú èèyàn bí mo ń sọ fún yín, ṣùgbọ́n kó jẹ́ ni asán níwájú Ọlọ́run. Ẹ wo bàbá ọlọ́rọ̀ nínú ìwé Lúùkù àti Lásárò lójú. Bàbá ọlọ́rọ̀ ó tóbi, ó níyìn lójú àwọn ènìyàn, ṣùgbọ́n ní ìhòhò ní níwájú Ọlọ́run. Ẹ rántí ọ̀rọ̀ kan náà tí Jésù sọ̀rọ̀ rẹ̀, ẹni tí ìkórè rẹ̀ pọ̀ tó máa sọ pé òun ó wọ àpá òun kalẹ̀, òun ó tún kọ, òun ó ṣe lé. Nígbà tí ó parí ọ̀rọ̀ rẹ̀, Jésù wípé ìwọ aṣiwèrè, ẹni ìhòhò, ẹni asán. Àìfi ààyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú ìjọ máa ń sọ ìjọ sínú ìhòhò ní. Ẹ jáwọ́ ìwé Ìfihàn orí 17 abala sí Revelation chapter 3 verse 17 sí part. Tí ìwọ kò sì mọ̀ pé ẹni òṣì ni ìwọ àti àrè àti tálákà àti afọ́jú àti ẹni ìhòhò. Ìjọ Laodicean ní Jésù ń bá wí níbí o. Ìjọ tó ń ṣògo tó ń fọ́ni nínú ọ̀rọ̀, owó wà, gbogbo ẹ̀ wà, ìjọ ọ̀rọ̀, ṣùgbọ́n Jésù sọ fún wọn pé nínú ẹ̀mí o ẹni ìhòhò ni wọ́n. So mo sọ fún yín pé ìjọ lè rí ṣe physically, kíjọ lówó, kíjọ ní many investment, ṣùgbọ́n yóò túmọ̀ sí pé ó wà pẹ̀lú Ọlọ́run tàbí Ọlọ́run mọrú ìjọ bẹ́ẹ̀. Ìjọ ìhòhò, ìjọ kíjọ tí ò bá ti fi ààyè gba òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run, tí òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run ò farahàn nírú ìjọ bẹ́ẹ̀, ìjọ ìhòhò ni. Kódà mẹ́mbà àwọn lè wọ 100 million, kò sí ní tó kan lọ́hùn. Ìkẹfà, fífi ààyè gba Sátánì. Fífi ààyè gba Sátánì. Bí ìjọba ti fi òtítọ́ pamọ́, dandan ni ìjọ ó fi ààyè gba Sátánì o. Torí pé kíni yóò fi àyè sílẹ̀ fún èṣù láti rán àwọn tirẹ̀ wọlé. Tá bá wo ìwé Ìfihàn orí 2 ẹsẹ̀ 20. Ṣùgbọ́n èyí ni mo rí wí sí ọ, nítorí tí ìwọ fi àyè sílẹ̀ fún obìnrin nì Jésébẹ́lì tí ó pe ara rẹ̀ ní wòlíì, ó sì ń kọ́ àwọn ìránṣẹ́ mi, ó sì ń tàn wọ́n láti máa ṣe àgbèrè àti láti máa jẹun tí a pa rúbọ sí òrìṣà. Ìjọ Tíátírà ní o. Adarí ìjọ yẹn ni Jésù kọ̀wé sí pé òun rí nǹkan wọ̀nyí wí sí, pé ó fi àyè sílẹ̀ fún èṣù ìgbà tó tọ́ ti sọnù. Òótọ́ sọnù, àwọn ọmọ èṣù wọlé, wọ́n bẹ̀rẹ̀ sí ń gbẹ́kọ̀ọ́ èṣù wọlé. Kí ni Bíbélì sọ fún anúwe Tímótì kìíní orí 4, ó ní èyí ni kí o mọ̀ pé ẹ̀mí ń tẹnu mọ́ pé ní ìgbà kẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yóò yakó nínú gbàgbọ́, wọ́n sì fi èsì ìtasà àti ẹ̀kọ́ àwọn ẹ̀mí èṣù. Ẹ wo ẹ̀kọ́ ẹ̀mí èṣù ṣe pọ̀ nínú ìjọ Ọlọ́run lónìí. Kí ni ìgboyà tí ẹni tó tìǹtì irun ẹ̀ tó lu tí 4-5 tó lu imú tó gbé jẹ́nì sẹ́sẹ̀, kí ni irú ìgboyà tẹ́niyẹn ní láti wọ́n sọ pé wọn Ọlọ́run lò? Tí ìbá ṣe pé ẹ̀kọ́ ẹ̀mí èṣù kan wà tó ti gbàgbọ́, tó fi kúrò ẹni ẹ mọ̀ rò pé bọ́n ṣe wáyé Ọlọ́run kórìíra ọmọ Ọlọ́run lò, tó náà fi bọ́ Ọlọ́run sọ̀yà gẹ́gẹ́ bàbá. Ẹ jẹ́ fi yé kún kí tó dárúkọ last one.
a máa sọ̀jọ́ dòkú. Ìjọ Ọlọ́run tí ò bá ti fi àyè gbóòótọ́ yóò di òkú. Ìwé Ìfihàn orí 3 ẹsẹ̀ 1 àti sí áńgẹ́lì ìjọ ní Sáàdì kọ̀wé, nǹkan wọ̀nyí ni ẹni tí ó ní ẹ̀mí méje Ọlọ́run àti ìràwọ̀ méje ní wí, èmi mọ iṣẹ́ rẹ àti pé ìwọ ní orúkọ pé ìwọ ń bẹ láàyè ṣùgbọ́n ìwọ kú. Ìjọ tí ò bá ti sóòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run níbẹ̀ òkú ìjọ ni. Wọ́n lè ní instrument, wọ́n lè rówó kọ́ ilé ìjọsìn, wọ́n lè ní mọ́tò kan páàkì mọ́tò lórẹ́rẹ́rẹ́, òkú ni wọ́n. Ọlọ́run ò mọ̀ wọ́n. Àwọn ìjọ tó ń ṣògo nínú ohun ara tí ṣògo wọn ń ṣe ti ẹ̀mí mọ́, òkú làwọn ìjọ bẹ́ẹ̀ yẹ. Torí pé ohun kan ṣoṣo tó lè mú àwọn ènìyàn dọ́run ò ní kí wọ́n gbóòótọ́ ọ̀rọ̀ Ọlọ́run. Tó bá ti sọ nínú ìjọ kú nìyẹn. Ó náà lásán ní àwọn àṣà rere nínú ìjọ Ọlọ́run lónìí, àwọn àṣà burúkú, àwọn àṣàánú ayé wọn agbèwọ̀ nínú ìjọ, ijókíjó nínú ìjọ, orin nínú ìjọ, ìgbà tíjọ dòkú tán, ìgbà tíjọ wà láàyè kò sí gbogbo nǹkan bẹ́ẹ̀. Ìgbà tí Ọlọ́run fẹsẹ̀ múlẹ̀ nínú ìjọ Ọlọ́run gbogbo rúdurùdu yẹ ò sí. Ní ìparí ẹ̀, sísọ ìrètí ìyà ìnípẹ̀kun di òfo. Ẹnikẹ́ni tó bá ti pé ṣọ́ọ̀ṣì tó ń lọ kì í ṣe ṣọ́ọ̀ṣì tí wọ́n ti fàyè gbóòótọ́, gbogbo ìrètí irú ẹni bẹ́ẹ̀ láti dọ́run òfo ni o. Gbogbo ìrètí rẹ̀ nínú ìyà ìnípẹ̀kun òfo ni, òfo ọjọ́ kejì ọjà. Ìwé Mátíù orí 23 ẹsẹ̀ 13. Ṣùgbọ́n ègbé ni fún yín ẹ̀yin akọ̀wé àti Farisí àgàbàgebè, nítorí tí ẹ̀yin ṣe ìjọba ọ̀run mọ́ àwọn ènìyàn, nítorí tí ẹ̀yin tìkára yín kò wọlé, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò jẹ́ kí àwọn tí ó wọlé kí ó wọlé. Ẹ̀wẹ̀sùn tí Jésù fi kan àwọn Farisí, àwọn pásítọ̀ àkókò yìí náà, ẹ̀sùn yìí kan náà ni Jésù fi ń kàn wọ́n. Ọ̀pọ̀lọpọ̀ wọn ti sí ọkàn lé ìjẹkújẹ tí wọ́n fẹ́ jẹ, ní tí wọ́n fẹ́ jẹ tí ò jẹ́ gbọ́n, tí wọ́n máa gbà lọ́wọ́ ẹ̀yin ọmọ ìjọ tí ò jẹ́ nírònà. Ẹ̀mí yín ò fi jọ wọ́n lójú, tí ibi tí ẹ lọ lẹ́yìn ikú yín kò fi ní túmọ̀ sí wọn. Táìtì àti ọ́fìn àti síìdì irọ́ tí ẹ ń gbà lọ́wọ́ yín kò jẹ́ bá yín sòótọ́ ọ̀rọ̀. Àwọn fúnra wọn gan Ọlọ́run lọ, wọ́n dẹ̀ tilẹ̀kùn ọ̀run mẹ́yìn tẹ́ ẹ fẹ́ lọ. Ìdí nìyẹn, wise up. Má jẹ́ kéèyàn fi ẹ̀mí ẹ̀ ta fẹ́fẹ́, má jẹ́ kéèyàn fi ẹ̀mí ẹ̀ ta tẹ́tẹ́ o. Torí pé kí ni ìgbà kékeré ni gbogbo wa nínú ayé tá a fi kọjá lọ sáyé ayé. Ìrètí àti dọ́run ó dòfo bọ́ ọ bá ń lọ sínú ìjọ pẹ́kọ̀ pé ohun gbogbo tí pásítọ̀ yín máa ń sọ every Sunday bí kò dẹ́rìn pẹ̀kẹ́ yín. Ẹ wọ ọ̀pọ̀lọpọ̀ ṣọ́ọ̀ṣì nísìnyí báyìí Bible study ò sí mọ́. Àwọn ṣọ́ọ̀ṣì kan wọ́n tó pé mi lè dárúkọ wọn ni, but wọn ò operate Bible study, wọn ò dé operate Sunday school. Wọ́n ń ṣe ìsìn lẹ́ẹ̀kan lọ́sẹ̀ ṣùgbọ́n gbogbo ìsìn wọn orí covenant ní sáà májẹ̀mú Ọlọ́run ló mọ̀ májẹ̀mú tí ń ṣe gan. Kò sí Bible study, kò sí Sunday school, ẹ̀rẹ̀rẹ̀ káwọn èèyàn jọ ẹ wá ní ẹ̀ ń bíldì wọn fọ́run. Ṣé yẹ possible sá? Èyàn ò lè tán ra. Ẹgbọ́n tọ́lọ́ sọ́nù ìwé Jeremáyà orí 23 ẹsẹ̀ 24. Ẹnìkan lè fi ara rẹ̀ pamọ́ níbi ìkọ̀kọ̀ tí èmi kì yóò rí ni Olúwa wí. Èmi kò wá kún ọ̀run òun wáyé ni Olúwa wí. Sẹ́ẹ̀rí kò sí pásítọ̀ tó lè tan Ọlọ́run. Ẹ̀yin ọmọ ìjọ ló lè tàn ní orúkọ Olúwa, ṣùgbọ́n àwọn fúnra wọn gánmọ̀ pé àwọn ò lè tàn Ọlọ́run mọ táwọn jẹ́ kọ̀kọ̀. Nígbà tẹ́ mú Sunday school, tẹ́ mú kó nù sí yín, tẹ́ mú Bible study, tẹ́ mú kó nù sí yín, báwo làwọn ọmọ ìjọ ṣe fẹ́ dàgbà? Táwọn kan dẹ̀ ń lọ bẹ̀ tí wọ́n dẹ̀ lè kú nítorí bíbẹ̀, tí wọ́n dẹ̀ mọ̀ pé ìrètí àwọn àtidélé òfo ni. Àmìyẹ mẹ́mbà tí ń ké lọ́rùn àpáàdé báyìí tí wọ́n ṣépè fún pásítọ̀ wọn nínú ayé pé aṣọ tan àwọn ni àti kò fọ̀nà yẹ hàn àwọn bọ̀tẹ̀mí wọn ti kú náà, wọn ò rọ́gbọ́n dá sí i. Ẹni tó lọ ti lọ ní má jẹ́ kéèyàn kó ba tiẹ̀ jẹ́. Kí wá ní ọ̀nà àbáyọ? Ẹ rí i pé nínú ìwé ìfihàn gbogbo ìjọ méjèèjì tí aránjú àánú sí àwọn olórí ladojú ọ̀rọ̀ kan kì í sáwọn mẹ́yìn. Ìwọ̀nba agbára díẹ̀ ló wà lọ́wọ́ àwọn mẹ́mbà, agbára púpọ̀ ló wà lọ́wọ́ pásítọ̀. Tí pásítọ̀ bá decide àti mọ̀ sòótọ́ lónìí ẹ̀yin ọmọ òjò lè stop ẹ̀ pátápátá ẹ̀ kẹ́ ẹ lọ. Gbogbo ń tẹ́ ẹ lè ṣe tó ga jù náà ní kẹ́sẹ̀ kí ni o kẹ́ ẹ bẹ́sẹ̀ yín sọ̀rọ̀ pé tí pásítọ̀ yìí ti le jù àwa mọ́, ṣùgbọ́n ẹ̀ lè gbótọ́ yẹ kó lẹ́nu ẹ̀. And that's the reason why tó pé Ọlọ́run fi dojú ọ̀rọ̀ kọ àwọn ìránṣẹ́ rẹ̀. Àwọn ìránṣẹ́ Ọlọ́run ní bá sọ̀rọ̀ jù. Bí Ọlọ́run bá ṣiṣẹ́ àyípadà tó lógo nínú ìjọ rẹ̀, ọwọ́ àwọn pásítọ̀ ni ó ti bẹ̀rẹ̀. Bí ìsọjí ìgbà kẹyìn ó bá bẹ̀rẹ̀, ọwọ́ àwọn pásítọ̀ ni ó ti bẹ̀rẹ̀ kí sọ́wọ́n èèyàn mọ̀ ọjọ́. Ọ̀nà àbáyọ àkọ́kọ́ ó ní kíkọ̀ jálẹ̀ láti fi etí sí ohùn àwọn olùṣọ́ àgùntàn tí kò fi àyè gba òtítọ́. Tó bá ti mọ̀ pé pásítọ̀ eléyìí
kì í sọ ọ̀rọ̀ ọ̀run létí rẹ. Ọ̀rọ̀ bí ayé ni, ọ̀rọ̀ ìbùkún bí ọ̀rọ̀. Kò mú ọ̀rọ̀ ọ̀run síríọ̀sì. Irú pásítọ̀ bẹ́ẹ̀ mọ́ fetí sí. Bọ́ ọ bá fetí sí ìwọ rẹ̀ lẹ́jọ́ ṣègbé. Ìwé Jeremáyà 23 ẹsẹ̀ 16 ẹgbọ́n tí Ọlọ́run wí. Báyìí ni Olúwa Ọlọ́run àwọn ọmọ ogun wí. Ẹ má ṣe fetí sí ọ̀rọ̀ àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín. Wọ́n ò sọ yín di asán. Wọ́n ń sọ̀rọ̀ ìran inú ara wọn kì í ṣe láti ẹnu Olúwa. Ṣètìwọ́. Gbogbo ìrẹsẹ̀ náà jọba wù kó jẹ́. Tó bá ti ṣe pé kéè sòótọ́ bá ní àǹfààní àti gbọ́ mẹ́sẹ̀gì ìjọ tó o bá ń lọ tí wọn ò bá ti sòótọ́ má fetí sí ohùn ìránṣẹ́ Ọlọ́run bẹ̀ yóò bá tiẹ̀ jẹ́. Mo rántí ìgbà kan tí mo lọ ṣọ́ọ̀ṣì kan wọ́n á ṣe prógrámù kan ní church kan wọ́n á lọ. So àwọn èèyàn sọ̀rọ̀ nípa ọ̀run ọ̀pọ̀lọpọ̀ ohun tójú bí òṣìṣí àwọn èèyàn sọ. In fact ẹnìkan wá give testimony ìrírí rẹ̀ lẹ́yìn ikú bó ṣe lọ ọ̀run àpáàdì bí Ọlọ́run ṣe dá padà. Mẹ́sẹ̀gì yẹn so tough. Ìbínújẹ́ yẹ ọgbẹ́ yẹn lèmi ń gbé bọ̀ ṣọ́ọ̀ṣì tiwa. Mo á lọ rí pásítọ̀ ṣọ́ọ̀ṣì tiwa pé yes sir àwọn ọ̀rọ̀ kan wà tí mo gbọ́ sáà tó yes sir bóyá kẹ́ ẹ mọ̀ sọ ọ̀rọ̀ báyìí fún wa ní ṣọ́ọ̀ṣì bàbá ni rárá wà á lé àwọn èèyàn lọ. Ní tó mú mi kún ṣọ́ọ̀ṣì o. So àwọn alábàjọ́sìn rẹ̀ kàn fẹ́ fọ́mọ ọ̀run. Èmi ò wá sínú àwọn igi iná tí ẹ kò lọ́nu iná mo sì fa orí tèmi yọ nìyẹn. So torí náà mo sọ̀rọ̀ kí ìwọ náà lè ní ìṣíníyè. Any church and any pastor tó o bá mọ̀ yálà ń pray fún ọ ní o any relationship tó o kọ ní pẹ̀lú ẹ̀ tó bá ti pé ọ̀rọ̀ dídùn ló sọ fún ẹ kò ń sọ ìríran ẹ̀ṣẹ̀ rẹ fún ọ àfi oríire nìkan àfi ìbùkún nìkan àfi àlùyọ nìkan mú ẹsẹ̀ rẹ kó o sáré torí pé ọ̀tá ẹ̀mí ẹ̀ ni. Ọlọ́run ní má ṣe fi etí sí ohùn wọn torí pé wọ́n sọ ọ́ di asán. Ọmọ tí wọ́n asán ohun tí ò exist ohun tí ò nítumọ̀ wọ́n á sọ ẹ̀mí rẹ di yẹpẹrẹ wọ́n á sì ẹ̀mí ẹ̀ lófò lọ́rùn àpáàdì. Ọ̀nà àbáyọ kejì ó ní sísá kúrò nínú ìjọ bẹ́ẹ̀. Ìjọ téèyàn bá lọ tẹ̀kọ́ àwọn ṣọ́ọ̀ṣì kan wà tó yẹ pé kì í ṣe pásítọ̀ ló dá a lẹ̀ tó yẹ pé wọ́n ń transfer pásítọ̀ lọ́bẹ̀ ní àwọn ìjọ yẹn bẹ̀ ní alàgbà ló máa ń sábà ṣàkóso ẹ̀. Àwọn ìjọ tó bá yẹ pé alàgbà ló ń ṣàkóso rẹ̀ irú ìjọ bẹ́ẹ̀ tó o bá ń lọ àwọn yẹn wọ́n máa ń dictate fún pásítọ̀ ni wọ́n lè wọ́n pásítọ̀ pé rárá o àwọn òfin àwọn àṣìṣe tó lè wọ́n lè lé pásítọ̀ lọ. Ìjọ tó o bá fẹ́ pásítọ̀ tí ń ṣe ìwọ lọ dálẹ̀ tí àwọn bá ti gbà kọ́ wàásù tọ́ ó bẹ́tà kọ́ resign. Jukọ̀ mọ́ sọ tí etí wọ́n fẹ́ gbọ́ kí a bèrè ẹ̀jẹ̀ wọn lọ́wọ́ rẹ lọ. So any church tó o bá ń lọ ìwọ tó bá láǹfààní àti gbọ́ wàásù yìí church tó o bá ń lọ tí àwọn bá ti ń sòótọ́ sáko nírú ìjọ bẹ́ẹ̀ kí wọ́n mọ̀ pa ẹ̀mí ẹ̀ràn sáàsálà fún ẹ̀mí rẹ̀. Ìwé Róòmù orí 16 ẹsẹ̀ 17 bẹ́ẹ̀ ni màá ti dá dúró. Róòmù orí 16 ẹsẹ̀ 17 ẹja wo tí ọ̀rọ̀ Ọlọ́run sọ. Ará èmi sì bẹ̀ yín ẹ máa ṣọ́ àwọn tí ń ṣe ìyapa àti àwọn tí ń mú ohun ìkọ̀sẹ̀ wá lòdì sí ẹ̀kọ́ tí ẹ ti kọ́ ẹ sì kúrò ní ìṣọ́ wọn. Wà á rí pé ìṣọ́ ní Bíbélì pé ẹ kúrò ní ìṣọ́ wọn ṣọ́ọ̀bù wọn torí ṣọ́ọ̀bù làwọn gbé kalẹ̀ kì í ṣe ṣọ́ọ̀ṣì o. Ibikíbi tó o bá ti ń lọ tí pásítọ̀ bèè ṣe tọ́tọ́ pé ó sàmọ́ fẹ́ kọ́ rẹ́ẹ̀ni nígbà gbogbo náà mú eré kó o sá lọ. Ẹ yẹra kó nírú ìjọ bẹ́ẹ̀ ẹ yẹra fún àwọn olùṣọ́àgùtàn bẹ́ẹ̀ kí ẹ mọ̀ bá a sì gbé torí pé ọ̀pọ̀lọpọ̀ pásítọ̀ ló ṣe pé ó ti dìtámì pé ayé yìí lòun fẹ́ jẹ tóun bá kú tóun lọ mọ wo bí òun ṣe sọ̀rọ̀ ara òun lọ́nà ọ̀run mójó kó wọ́n ṣìnà Jésù ràn wá lọ́wọ́ ẹ já dìde lórí ẹsẹ̀ wa. Mo rò pé ẹ ti di alábùkún fún nípasẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run tí ẹ gbọ́ tán yìí. Fún àdúrà àti ìmọ̀ràn tàbí ìbéèrè lórí ohun tí kò yé ọ nínú ọ̀rọ̀ Ọlọ́run o lè pè sórí aago yìí 08065935539. ẹ máa pọ̀ sí nínú oore ọ̀fẹ́ Kristi. Láti gbọ́ onírúurú ìwàásù ọ̀rọ̀ Ọlọ́run mìíràn tí ń ṣe oúnjẹ ẹ̀mí
o lè kàn sí wa lórí ẹ̀rọ ayélujára yìí tí ń ṣe YouTube channel wa Evangelist Babatunde Samuel, bákan náà lórí Audiomack Evangelist Babatunde Samuel. Ẹ ṣé púpọ̀.